أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. èyí tí mo mú wálé ní nínú orúkọ Ọlọ́run òun ni alhaq. Ó jẹ́ orúkọ kan t'Ọlọ́run pè rẹ̀ nínú alquran láàyè tó pọ̀. Ó ní hunalikal walayatu lillahi alhaq. Níbòmíì ó ní fadhalikumullahu rabbukumul haq. Àtàwọn ibi tó pọ̀ nínú alquran ta'ala Allah fata'ala Allahul malikul haq àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni túmọ̀ alhaq? Yorùbá tó súnmọ́ tòsí tá a máa fi tú alhaq náà ní òdodo, òtítọ́. Àmọ́ ṣé wàá túmọ̀ sí pé Ọlọ́run lòdodo tá à ń sọ jáde lẹ́nu, Ọlọ́run ni òtítọ́ tá à ń wí jáde lẹ́nu? Ní tí ó jẹ́ àgbọ́yé ni pé ká bira wa léèrè, kí ló dé tá a fi ń pe òtítọ́ lótítọ́? Kí la rí lára òdodo tí a fi ń pè lódodo? In tá a rí lára rẹ̀ tá a fi da irọ́ àtòdodo papọ̀ òun ni wípé ṣe é róòtọ́ nígbà tá a bá wà lọ́wọ́ àbọ̀, tá a wà nígbà ẹgbẹ̀fà, tá a wà nígbà ìgbèje, tá a wà nígbà àgbà, ibi tá a lérò rẹ̀ sí náà láti máa bá kò ní yí padà. Ó fẹsẹ̀ múlẹ̀, àwa lọ àwábọ̀ rẹ̀ ojú kan yẹn náà ni a ti máa bá, ló jẹ́ a máa pè ní òdodo, ló jẹ́ a máa pè ní òtítọ́. Irọ́ ò ní yẹn lára, làwa náà fi máa dáṣà pé ẹ̀mí irọ́ kì í gùn, ẹ̀mí irọ́ kì í gùn, nítorí irọ́ ò ní yẹn làá fi ń pe irọ́ ní irọ́, ní ó fi jẹ́ òdodo. Tẹ́ bá gbọ́ ìtumọ̀ yìí dáadáa, ẹ rí i pé kò sí entity tí ìtumọ̀ yìí fi ti dàbí Ọlọ́run. Ọlọ́run ni reality. Gbogbo ohun tó yẹ lẹ́yìn Ọlọ́run pátá tí ń jẹ́ ẹ̀dá, gbogbo wa pátápátá a ní reality yẹn lára, a jẹ́ òtítọ́ pẹ̀lú àgbọ́yé yìí. Torí pé a wà fúngbà kan, a ní sí fúngbà kan. Gbogbo táìtù tá a gbé léra wa lérí tó jẹ́ táìtù ńláńlá tá à ń yá jẹ́ láyé, àwa kọ́ la ní, kì í ṣòtítọ́. Irọ́ ni. Àwa kọ́ lọ́ba, a sì ń pera wa lọ́ba. Kí la ba lé lérí? Àwa kọ́ lolówó, a sì ń pera wa lólówó. Àwa kọ́ lọ́lọ́lá, à ń pera gbogbo ń tá a rò pa jẹun, a jẹ́ kankan ń bẹ̀. Ẹni wọ́n fi ní akọni kan kí Ọlọ́run ọba ó ní alā kullu shay'in ma khala Allāha bātilun. Ẹgbẹ́ òdodo tó bá ti yàtọ̀ sọ́lọ́run ọba, irọ́ lásán ni nǹkan ọ̀hún. Ọlọ́run nìkan lòdodo. Wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam wa ní ọ̀rọ̀ tó sọ yẹn dá asdaqu qawlin qalahu shā'irun. Ọ̀rọ̀ tó lóòótọ́ nú jù tí akọni sọ tóun gbọ́, òun ni ọ̀rọ̀ tákọni yìí sọ pé alā kullu shay'in ma khala Allāha bātilun. Tó bá ti gbọ́ yé ń pé Ọlọ́run ọba nìkan lòdodo, ó ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ ẹ̀sìn rẹ̀ yé, ó ṣẹ̀ṣẹ̀ wá mọ bó ṣe sìn. Torí pé n tó yẹ lẹ́yìn Ọlọ́run ò ní máa dáyà já ọ, kó máa wá bẹ̀rù ẹ̀dá bí bó ti ń bẹ̀rù Ọlọ́run mọ́. Tó bá ti ń bẹ̀rù nǹkan míì lẹ́yìn Ọlọ́run, ó ti rò pé kíní yẹn ní reality, kíní yẹn real. Meanwhile Ọlọ́run gangan ló real. Nǹkan kan míì lẹ́yìn Ọlọ́run ọba ò real. Wọ́n kàn já ọ láyà ni. Ó dàbí ẹni tó wo fíìmù, ó wá wo fíìmù, ó wá wà so connected mọ́ fíìmù tó wò emotionally débi tó ń sunkún, débi tí ń pa ọ́ lẹ́rìn. Ó wá tó kọjá bẹ́ẹ̀. Artist tó rí nínú movie, nígbà tó wá rí lérí ilẹ̀ ayé, lọ bá ń hold the responsible fún tó rí tí tó ṣe nínú movie pé kí lè tó pa lágbájá, ọba ń lẹ̀ lóko, ọba ń bù. Yóò máa wò pé ṣọ gbádùn, eré lásán làwọn ń ṣe, kò rí ìlì bí gbogbo ń tà ń ṣe nílé ayé ṣe jẹ́ nu ìdandan ni. Reality kan tí ń bẹ fún gbogbo ẹ̀ náà lọ́lọ́run. Tó bá ti wá yí ọ dáadáa bẹ́ẹ̀, ò ní jẹ́ kíkiní kan máa já ọ láyà unnecessarily. Ó ti mọ̀ pé Ọlọ́run ọba nìkan lọ́ba tó ṣe é bẹ̀rù. Ó ní máa nífẹ̀ẹ́ nǹkan kọjá bó ṣe yẹ. Ọmọ ò ní attach ara ẹ̀ mọ́ nǹkan kan pé wá obsessed pẹ̀lú kíní kan t'Ọlọ́run dá. Ó wá fọlọ́run ọba tó dá lẹ̀. Ọba tí ń jẹ́ reality gẹ́gẹ́gẹ́gẹ́ ló mójútó pẹ̀lú ìfẹ́ rẹ̀. Òun ló mójútó pẹ̀lú ìbẹ̀rù. Òun ló mọ tijú. Ẹlòmíì tijú Ọlọ́run, ẹ̀dá ní tijú. Ó bẹ̀rù ẹ̀dá jọ Ọlọ́run ọba lọ torí kò gbọ́ reality yìí. Ó ṣe báwọn ẹ̀dá rí ìlú. Ó ṣe bí ìyà tí ń bẹ lọ́dọ̀ wọn rí ìlú. Ó ṣe bí ìkẹ́ tí ń bẹ lọ́dọ̀ wọn rí ìlú. Kò mọ̀ pé kò rí ìlú. Erémọdé lásán, àlátà ńlá lásán ni, fíìmù lásán ni, èyí tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba gẹ́gẹ́ òun ni reality. Tó bá ti yé ọ, ó ṣẹ̀ṣẹ̀ wá gbádùn ẹ̀sìn, ó ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ ayé gan yé pẹ̀lú. Ní ọ̀jọ̀gbọ́n kan fi ní man kana ya'rifu annaka al-haqqu alladhi mala'a al-wujuda fahasbuhu wa kafahu. Ẹni tó bá ti lágbọ́yé débi tó gbọ́yé pé ìwọ nìkan ni al-haqqu alladhi mala'a al-wujud, ìwọ nìkan ni òtítọ́ tó wà nílé ayé yìí, gbogbo irọ́ ni wá. Fahasbuhu wa kafahu. Eléyẹn ti tó yẹn mú lọ́dọ̀ Ọlọ́run ọba pé ọgbọ́ Ọlọ́run ọba rẹ̀ yìí, ọgbọ́ ẹ̀sìn rẹ̀ yìí, ó wà nísìnyí ayé náà, ẹ̀mí rí òní máa lọ kọ́ máa bọ̀.
torí pé ṣe rí gbogbo àwọn tó ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run wọ́n ṣe bí reality bẹ́ẹ̀ ni o wọ́n ṣe bórí ni o tán bá dénú sàárè tán lójú wọn là wọ́n ní annasu niyamun fa idha matu intabahu inú ojú oorun gbogbo èèyàn wà nígbà tá a bá kú tán là máa tají lọ́ọ́ bá rí i pé gbogbo ń tó rò kó lágbára yín ò lè tẹ̀lé ọ dénú sàárè wọn lè tẹ̀lé ọ déwájú Ọlọ́run ọba wọ́n ti padà lẹ́yìn rẹ̀ irọ́ ni wọ́n olúwo máa sọ fún wọn pé thumma ruddu ila Allahi mawlahumul haqq á dá gbogbo aláìgbàgbọ́ á dá wọn padà sọ́dọ̀ ọ̀gá àwọn gẹ́gẹ́ mawlahumul haqq ọ̀gá àwọn tí ń jẹ́ al-haqq adalla anhum ma kanu yaftarun gbogbo tí wọ́n gbójúlé láyé pátá tán rò pé ó lè máa jẹ́ alákọ̀yà fáwọn alátìlẹ́yìn fáwọn gbogbo wọn pátá ni wọ́n wá tì oògùn ó bàjẹ́ mọ́ lóògùn la kò ní wúlò mọ́ agbára ó bàjẹ́ mọ́ lágbára la aláṣẹ kò ní lè pàṣẹ mọ́ Ọlọ́run tún sọ ń bò mí nínú Al-Qur'an ni pé dhalika bi anna Allaha huwal haqq à ń sọ ilé ìfẹ́yìn ènìyàn kí ẹ lè mọ̀ pé Ọlọ́run ọba nìkan ni reality huwal haqq òun ni haqq wa anna ma yad'una min dunihi al-batil gbogbo ń tọ́mi ènìyàn ń képe lẹ́yìn Ọlọ́run ọba irọ́ ni gbogbo ẹ̀ àtàwọn ibòmíì tọ́lọ́run tún sì kiri ẹ̀ ní al-haqq nínú ọ̀rọ̀ rẹ̀ Al-Qur'an ìtumọ̀ orúkọ rẹ̀ tí ń jẹ́ al-haqq nù tó o gbọ́dọ̀ gbàgbọ́ tó o sì gbọ́dọ̀ gbọ́yé láti mọ ọba tó ń sìn Ọlọ́run má ṣe jẹ́ yé wa Ọlọ́run já mọ́ lódodo wá já lè tẹ̀lé yí ká lè kí gbèsè ayé wo lè reflect bẹ́ẹ̀ jẹ́ kí ìmánì wo lè reflect bẹ́ẹ̀ ká má tún ṣe bí nǹkan kan tún ṣẹ́kù lẹ́yìn Ọlọ́run ọba tóun náà ń jó tọ́ láyé tiẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.